Jésù Kristi ní ìmọ́lẹ̀ ayé. Àtọkùnrin àtobìnrin wa, àtọmọdé àti àgbà wa la gbọ́dọ̀ wá sínú Kristi tí ń ṣe ìmọ́lẹ̀. Ẹni tí ó wà kórìíra ìmọ́lẹ̀ òun ló níṣẹ́ bí. Àwa tá a sì ti wá ojúṣe tiwa ni pé kí a máa rìn bí ọmọ ìmọ́lẹ̀. Ọba yìí gba ọpẹ́ kó gbà yín kó ní forúkọ rẹ̀. Ṣé wàá níyè kó bá wa sọ̀rọ̀ rẹ̀? Jésù Olúwa wa, àmín. Mo fẹ́ bá wa sọ lórí Jésù ní ìmọ́lẹ̀ ayé. Èmi ni ìmọ́lẹ̀ ayé. Jésù Kristi ló sọ bẹ́ẹ̀ pé òun ní ìmọ́lẹ̀ ayé. Àwọn èmi ni tí ń jẹ́ èmi ni. Àwọn èmi ni Jésù Kristi tí Kristi pera ẹ̀. Níwé ìhìnrere Jòhánù orí 8 ní ẹsẹ̀ 12. Ó ní èmi ni ìmọ́lẹ̀ ayé. Ẹni tí ó bá tọ̀ mí lẹ́yìn kì yóò rìn nínú òkùnkùn ṣùgbọ́n yóò ní ìmọ́lẹ̀ ìyè. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ nínú àyà wa. Jésù Kristi ní ìmọ́lẹ̀ tòótọ́ tí ó ń mọ́lẹ̀ sí olúkúlùkù ayé àbí olúkúlùkù èèyàn tó wá sí ayé. Ìwé ìhìnrere Jòhánù orí 1 ẹsẹ̀ 9 ló sọ bẹ́ẹ̀. Níbikíbi tí a bá ti dá orúkọ Jésù Kristi, òkùnkùn máa ń fò lọ. Ní ìlúkílùú, ìletò kíletò, orílẹ̀-èdè kí orílẹ̀-èdè tí a bá ti gbé Jésù wọ̀, Jésù ní ìmọ́lẹ̀ ńlá tí ó jókòó sáàárín òkùnkùn tí sì máa ń tàn, tí òkùnkùn máa ń parí, tán máa ń fò lọ. Kristi yìí ní òun òdodo tó ń ti ìyẹ́ ìmúláradá ní apá rẹ̀. Gẹ́gẹ́ bí a ti kọ́ nínú ìwé Málákì orí 4 ẹsẹ̀ 2 àti ìwé ìhìnrere Mátíù orí 4 ẹsẹ̀ 16. Ọba ògo lọ jókòó ní ìlú àwọn Kápánámù níbi tí òkùnkùn ti rọ̀ bí òwe. Òkùnkùn fẹsẹ̀ fẹ́. Níbikíbi àti ayékáyé tí ó bá ti gba Jésù Kristi láàyè, ẹnikẹ́ni tó bá ti gba Jésù Kristi láàyè kò ní rìn nínú òkùnkùn mọ́. Olúwa rẹ̀ yóò ní ìmọ́lẹ̀ ìyè. Tí Jésù sọ rẹ̀, tó o bá lè gba Kristi láàyè nínú àyà rẹ̀, kí Kristi ó máa gbé sínú àyà rẹ̀, ǹjẹ́ o mọ̀ wípé o ò ní rìn nínú òkùnkùn mọ́, wà á ní ìmọ́lẹ̀ ìyè. Ayé tí Kristi bá ń gbé bẹ́ẹ̀, ẹ̀ṣẹ̀ ò ní ráàyè láti jọba. Kò ní sí ìfòyà, kò ní sí àìní ìrètí. Bẹ́ẹ̀ ni ẹ̀rù ikú wọ́n máa ń sá nígbà wọ́n bá rí Jésù Kristi nínú ayé kan. Jésù yìí náà ni ó mú ìyè àti àìkú wá sínú ìmọ́lẹ̀ nípasẹ̀ orúkọ rẹ̀ nígbà tí a gba ìyìn rere. A nílò láti wo kí ni ìwé mímọ́ sọ nípa Kristi bí ìmọ́lẹ̀ ayé. Nínú ìwé ìhìnrere Jòhánù yìí náà ní orí 1, ìwé ìhìnrere Jòhánù ní orí 1 ní ẹsẹ̀ 4 àti ẹsẹ̀ 5. Nínú rẹ̀ ni ìyè wà, ìyè náà sì ni ìmọ́lẹ̀ aráyé. Tá a bá sọ pé Kristi ní ìmọ́lẹ̀, Jésù ló sọ bẹ́ẹ̀ o, èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o. Ó ní èmi ní ìmọ́lẹ̀ aráyé. Ìmọ́lẹ̀ náà sì mọ́lẹ̀ nínú òkùnkùn. Òkùnkùn náà kò sì lè borí ẹ̀. Ní ẹsẹ̀ 9, ó ní ìmọ́lẹ̀ òtítọ́ ń bẹ tí ń tàn mọ́lẹ̀ fún olúkúlùkù èèyàn tó wá sí ayé. Jésù Kristi ní ìmọ́lẹ̀ ìyè. Jésù Kristi ní ìmọ́lẹ̀ òtítọ́. Ojúṣe tiwa bí ènìyàn ò ní ká wá sínú ìmọ́lẹ̀. Ojúṣe àkọ́kọ́ tá a ní nìyẹn, ò ní ká wá sí inú ìmọ́lẹ̀. Ní Jòhánù orí 3 ní ẹsẹ̀ 19 sí ẹsẹ̀ 21. Ìwé ìhìnrere Jòhánù ní orí 3
ẹsẹ̀ 19 sí ẹsẹ̀ 21. Èyí ni ìdájọ́ náà pé ìmọ́lẹ̀ wá sí ayé, àwọn èèyàn sì fẹ́ òkùnkùn jù mọ́lẹ̀ lọ nítorí tí iṣẹ́ wọn burú. Nítorí olúkúlùkù ẹni tó bá hùwà búburú ní máa kórìíra ìmọ́lẹ̀, kì í sì wá sí ìmọ́lẹ̀ ká má ṣe bá iṣẹ́ rẹ̀ wí. Ṣùgbọ́n ẹni tó bá ń ṣe òtítọ́ ní máa ń wá sí ìmọ́lẹ̀ kí iṣẹ́ rẹ̀ kó lè fi ara hàn pé a ṣe wọ́n nípa ti Ọlọ́run. Ohun tí a ń sọ ni pé Jésù Kristi ní ìmọ́lẹ̀ ayé. Àtọkùnrin àtobìnrin wa, àtọmọdé àti àgbà wa la gbọ́dọ̀ wá sínú Kristi tí ń ṣe ìmọ́lẹ̀. Ẹni tí ó wà kórìíra ìmọ́lẹ̀ òun ló níṣẹ́ bí. Bẹ́ẹ̀ ni, àwa tá a sì ti wá sínú ìmọ́lẹ̀, yẹn ni pé àwa tí Jésù Kristi ń gbénú wa, ọ̀ranyàn wa ni fún àwa nínú ayé tá a wà yìí. Ojúṣe tiwa ni pé kí a máa rìn bí ọmọ ìmọ́lẹ̀, kí a máa rìn bí ọmọ ìmọ́lẹ̀. Nínú ìwé Éfésù orí 5, ìwé Éfésù orí 5 ní ẹsẹ̀ 8 sí ẹsẹ̀ 14, ìwé Hébérù orí 5 ẹsẹ̀ 8 sí ẹsẹ̀ 14. Ó ní torí ẹ̀yin ti jẹ́ òkùnkùn lẹ́ẹ̀kan. Ṣẹ́rí gbogbo wa tí wọ́n bí nínú ìdàpọ̀ bàbá, tá a bí nípasẹ̀ ìdàpọ̀ bàbá àti ìyá wa, òun la bí wa lẹ́lẹ́ṣẹ̀, wọ́n bí wa sínú òkùnkùn. Nígbà tá a gba Jésù Kristi, òun ni tí ìgbàlà wọnú ọkàn wa, tá a tọ̀ Kristi wá, tí Kristi ń gbénú wa. Ìgbà yẹn la ṣí wa nípò kúrò nínú ìjọba òkùnkùn sínú ìjọba àyànfẹ́ ọmọ, inú ìjọba àyànfẹ́ ọmọ Ọlọ́run tí í ṣe ìjọba ìmọ́lẹ̀. Nítorí ẹ̀yin ti jẹ́ òkùnkùn lẹ́ẹ̀kan, ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin di ìmọ́lẹ̀ nípa ti Olúwa. Ẹ máa rìn gẹ́gẹ́ bí àwọn ọmọ ìmọ́lẹ̀. Nítorí èso ẹ̀mí wà ní ti ìṣoore gbogbo àti òdodo àti òtítọ́. Ẹ sì máa wádìí ohun tí ń ṣe ti ìtẹ́wọ́gbà fún Olúwa. Ẹ má sì bá aláìléso iṣẹ́ òkùnkùn kẹ́gbẹ́ pọ̀, ṣùgbọ́n ẹ kúkú máa bá wọn wí. Nítorí ìtìjú tilẹ̀ ni láti máa sọ̀rọ̀ nǹkan wọn ni tí wọ́n ń ṣe ní kọ̀kọ̀. Ṣùgbọ́n gbogbo tó ń bá ní wí ní ìmọ́lẹ̀ ń fi hàn. Nítorí ohunkóhun tó bá ń fi nǹkan hàn, ìmọ́lẹ̀ ni. Nítorí náà ni ó ṣe wípé jí, ìwọ ẹni tó sùn, sì jíǹde kúrò nínú òkú, Kristi yóò sì fún ọ ní ìmọ́lẹ̀. À ń retí lọ́wọ́ gbogbo àwa tá a wà nínú Kristi, tí Kristi sì ń gbénu wa, pé kí a máa rìn bí ọmọ ìmọ́lẹ̀. Ẹ já wá wo kí ni ìmọ́lẹ̀, àwọn ìmọ́lẹ̀ nínú Bíbélì tí wọ́n ń tọ́ka sí Kristi. Bẹ́ẹ̀ ni, àwọn ìmọ́lẹ̀ nínú Bíbélì tí wọ́n ń tọ́ka sí Kristi. Nínú ìwé Genesis, Ọlọ́run dá oòrùn, ó dá òṣùpá, ó sì dá àwọn ìràwọ̀. Ṣé ẹ rí, oòrùn ṣàpẹẹrẹ Kristi. Bẹ́ẹ̀ ni, òṣùpá ó ń ṣàpẹẹrẹ ìjọ. Torí pé òṣùpá ò kanlẹ̀ ní, kò dá ìmọ́lẹ̀ tiẹ̀ ní. Ìmọ́lẹ̀ tó ń gbà nú oòrùn ni lòun ń tàn sí ayé. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ìjọ Kristi kò dá ìmọ́lẹ̀ ní. Ìmọ́lẹ̀ tá a gbà nú Kristi, òun ni a fi ń tàn sí ayé, tí Jésù fi sọ wípé ẹ̀yin ni ìmọ́lẹ̀ ayé. Ìlú tá a tẹ̀dó sórí òkè kò lè farasin. Nígbà Jésù sọ wípé níwọ̀n ìgbà tó ń wà láyé, nínú ìwé ìhìnrere Jòhánù orí 9 ẹsẹ̀ 5, onígbà tó ń wà láyé, òun ni ìmọ́lẹ̀ ayé. Nígbà tí Kristi sì wà nínú ìjọ rẹ̀, ìjọ òun ni ìmọ́lẹ̀ ayé. Àwọn ìràwọ̀ tí Olúwa ṣe lọ́jọ́ kọ́ sí inú àwọsánmọ̀, ó ń ṣàpẹẹrẹ Kristẹni kọ̀ọ̀kan tí ó ń tàn ní ààyè tí Ọlọ́run fi olúkúlùkù wá sí. Ìmọ́lẹ̀ àkọ́kọ́ tí mo fẹ́ kẹ́ rí nìyẹn. Nínú ìwé Ẹ́kísódù
ní orí 30 ẹsẹ̀ 21. Ọ̀wọ́n iná tó ń fi ìmọ́lẹ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì nínú ìrìn àjò wọn nínú aginjù ní òru, ó ń ṣe àpẹẹrẹ Kristi bí ìmọ́lẹ̀ ayé tó ń tọ́ àwa èèyàn rẹ̀ nípasẹ̀ ẹ̀mí rẹ̀ nínú aginjù ayé tá a wà yìí, ní òkùnkùn láyé tá a wà yìí. Bó o la ṣe ń ríran, ọ̀wọ́n iná ni, ọ̀wọ́n náà yìí ló ń ṣàpẹẹrẹ Kristi tó ń darí wa nípasẹ̀ ẹ̀mí mímọ́ rẹ̀ tó ń fi ìmọ́lẹ̀ sí ọ̀nà wa. Ìmọ́lẹ̀ mìíràn tí a tún rí nínú Bíbélì ó ní ìmọ́lẹ̀ ọ̀pá fìtílà wúrà nínú àgọ́ àjọ. Ọ̀pá fìtílà wúrà tí ó ń fi ìmọ́lẹ̀ fún wa náà ń ṣe àpẹẹrẹ Kristi, ẹni tó ń fi ìmọ́lẹ̀ fún àwọn èèyàn rẹ̀. Bẹ́ẹ̀ ni Olúwa sì ń fi ọ̀pá fìtílà yìí, iná rẹ̀ ń jò gẹ́rẹ́gẹ́rẹ́ ní àtàrí pé à ń ta òróró sí. Ẹ̀mí mímọ́ ní òróró tí à ń dà sí ayé wa tí a fi lè máa tàn bí ìmọ́lẹ̀. Ìmọ́lẹ̀ mìíràn tí a fi fún wa ó ní Kristi fúnra rẹ̀ nínú ìwé ìhìnrere Jòhánù orí 12 ní ẹsẹ̀ 35 sí ẹsẹ̀ 36. Jòhánù orí 12 ní ẹsẹ̀ 35 sí ẹsẹ̀ 36. Jòhánù orí 12 ẹsẹ̀ 35. Nígbà náà ni Jésù wí fún wọn pé, nígbà díẹ̀ sí i ni ìmọ́lẹ̀ wà láàrin yín. Ẹ máa rìn nígbà tí ẹ̀yin ní ìmọ́lẹ̀, kí òkùnkùn má ṣe bà lé yín. Ẹni tí ó bá sì ń rìn lé òkùnkùn kò mọ ibi tí ó ń gbé lọ. Nígbà tí ẹ̀yin ní ìmọ́lẹ̀, ẹ gba ìmọ́lẹ̀ gbọ́ kí ẹ lè jẹ́ ọmọ ìmọ́lẹ̀. Nǹkan wọ̀nyí ni Jésù sọ, ó sì jáde lọ, ó fi ara pamọ́ fún wa. Jésù ní ìmọ́lẹ̀ tó ń bẹ lárọ̀ọ́wọ́tó. Ó ní ẹ gba ìmọ́lẹ̀ gbọ́ kí ẹ lè jẹ́ ọmọ ìmọ́lẹ̀. Ẹ̀yin àyànfẹ́, ọ̀ranyàn ni ká gba Kristi gbọ́ ká lè rìn nínú ìmọ́lẹ̀. Ẹni tí ó bá ti gba Kristi tí ń ṣe ìmọ́lẹ̀ aráyé gbọ́. Jésù ní òun ní ìmọ́lẹ̀ ayé. Ní tá a rí tí lọ wà ní ká gbà á gbọ́. Tá a bá wá gbà á gbọ́, a ní rìn lókùnkùn, a máa rìn nínú ìmọ́lẹ̀. Ìyẹn ni pé rírìn nínú ìmọ́lẹ̀ ó ní ká máa gbọ́ràn sí nípa ìgbàgbọ́. Bá a ti ṣiṣẹ́ ń gbà á gbọ́ tí à ń gbẹ́kẹ̀lé, a ní sí ẹsẹ̀ gbé, a ní ìmọ́lẹ̀ ìyè. Ọba ògo, fi ìbùkún sí ọ̀rọ̀ rẹ nínú gbogbo etí àtojú tó ń wò wá. Ayérayé, jẹ́ kí àyà kọ̀ọ̀kan tó ń gbọ́rọ̀ yìí jẹ́ ká ṣe rere fún gbogbo wa níyà ìnípẹ̀kun. Ọlọ́run ayérayé, jẹ́ kí olúkúlùkù tí kò tiẹ̀ tí ìwọ́nú ìmọ́lẹ̀ yìí, Jésù Kristi bí ìmọ́lẹ̀ ayé, Bàbá fi àánú òǹfà rẹ̀ fà wọ́n wá kí wọ́n sì lè wá sínú ìmọ́lẹ̀. Olúwa ó ti sọ pé ẹnikẹ́ni tó bá tọ̀ ọ́ wá ò ní tánú, má sì ta wọ́n nù. A dúpẹ́ torí pé ó ti gbọ́. Jésù Kristi Olúwa wa. Àmín.